ẹgbẹ́ abóníreyọ̀ iṣẹ́ ajé tún yá ìlà ọ̀ràngún là ń lọ wọn kì í kówó ra dé. ẹni sọ́kájọ́ lọ òwe ẹni sọ́kájọ́ lọ òwà ìlà ọ̀ràngún ẹni sọ́kájọ́ lọ. ẹni sọ́kájọ́ lọ òwe ẹni sọ́kájọ́ lọ òwà ìlà ọ̀ràngún ẹni sọ́kájọ́ lọ. ẹgbẹ́ abóníreyọ̀ ṣòkòtò wá ṣe tán ó fẹ́ tú yagba nìṣó lòdì ọ̀rọ̀ ẹ ti mọ̀ wípágbé ló laró akí ọ̀rọ̀ àlùkò ló lo sùn lékèlékè nífẹ̀ẹ́ fún dáyà lọ́jọ́ tó ti pẹ́ ẹjẹ́ akólà kúrò lẹ́kọ̀ọ́ ewúro làgbà igi gbogbo mùtúmùwà odetoye ayokunle yusuf alade ló lé lọ́dún lọ́jọ́ tèní ọjọ́ 13 oṣù kejì ìyẹn 13 of February lédè gẹ̀ẹ́sì alade o dandan ni kí o dágbádá ijó kí o fọpẹ́ fẹ́lẹ́dùmarè ọba tó dá ẹ sí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀ èèyàn ló ti wọ ká ilẹ̀ sùn ayọ̀kúnlé o wíwà tó wà láyé kì í ṣe pé ògbóúnjẹ fọba adániwáyé wíwà tó wà láàyè ọpẹ́ ló yẹ ọ̀pọ̀ èèyàn ní ò rántí ọjọ́ ìbí wọn nínú ayé mọ́ káyé tó gbàgbé wọn ló ti gbàgbé ara wọn omidan Lábímpé o Àbíkẹ́ bá ń gbóhùn orin sókè mo fẹ́ wọ̀lú ìlà ọ̀ràngún kanlẹ̀kanlẹ̀. ọmọ ọlọ́mọ ń kí o ẹ̀kún ọlọ́mọ ń kí o ẹ̀kún ọmọ ẹ̀kún ọmọ ẹ̀bọ sọ ẹ̀kún ọmọ ẹ̀kún ọmọ ẹ̀bọ sọ ẹ̀kún òpó mẹ́ta ló là lájà ẹ̀kún ọ̀kan ń bẹ lókè sẹ́dó ẹ̀kún ọ̀kan ń bẹ lókè ẹ̀dẹ́ o ẹ̀kún ọ̀kan ń bẹ ní ìtàpérí ẹ̀kún aláàlá máa ń kí o ẹ̀kún ọmọ aláàmà ń kí o ẹ̀kún. ó ṣeun omidan Àbíkẹ́ orí rẹ yóò kànkè o ò ní tẹnugbó bí ọ̀wọ̀ sàmì kò gbẹ́tàdúrà mi Odetoye Ayọ̀kúnlé Yusuf jẹ́ǹkì ọ́ bí ológun ẹrú Alade o jẹ́ǹkì ọ́ bí oníwọ̀fà ọgbọ̀n jẹ́ǹkì ọ́ débi tí wọ́n ti kí bàbá yín tẹ́ ẹ ti náwó fún ni ìwọ lọmọ ìlà ọ̀ràngún ọmọ ògbóye kọ́là bàbá ti yín wọn kì í kówó ra dé ewúrẹ́ ìlà ní ìjẹ́lẹ́sẹ̀ gbàgede àgùntàn ìlà ní ìjẹ́lẹ́sẹ̀ yẹ̀wù àkùkọ gàgàrà èyí tó ti kọ́ lálẹ́dẹ̀ ìlà lọ́jọ́ sí ń kọ́ tewétewé lálọ́ rèé yàn kọ́ ìwòwò golonto lálọ́ rèé yàn kàrà aberuagba o ìwọ lọmọ ògbé lágbìgùn ògbé ìgògbélá ìlà solóko ògùn mì dùgbẹ̀dùgbẹ̀ lókè àjà wọ́n ní ẹjẹ́ àfilájiyán káwá fògùn láwọ ọmọ dàgbà ọ̀ràngún ti pẹ́ lórí oyè ó dàjẹ́ agbóló ajé pẹ́ lórí ọba ó dàṣìwọ ọ̀ràngún ọmọ ṣẹ̀kùṣẹ̀kù alára nìyí bàbá wunṣanwunṣan ìlàládé wà bàbá tí yín wọn kì í kówó ra dé yorùbá bọ̀ wọ́n ní ọlá àbàtà ní mọ́dọ̀ọ́sàn ọlá bàbá ní mọ́mọ́ yan fanda omidan Ọlábímpé Àbíkẹ́ aládìrẹ ló ní ọlá àlàdé Yusuf aberuagba fabric lòun fi ń yan fanda láwùjọ tí a bá ṣiṣẹ́ eré káwí ámbélé tàṣé àńrótìkà láwùjọ omidan Ọlábímpé Àbíkẹ́ adé ló ní kí n máa kí ọ̀gá òun wípé okú ọdún okú ìyèdún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni wàá ṣe láyé happy birthday to you Alade many happy returns aberuagba ilé ti yá ẹgbẹ́ abóníreyọ̀ omi kì í ṣàn títí kó gbàgbé orísun tọ́ba níta lókèrè èyí akórèdí akin ọ̀rọ̀ lèmi jẹ́ ẹkì mi nílé ogbó ọmọ arépo padà ogun ọjọ́mọdé lọ́jà abẹ ṣùgbọ́n mo lójú ti là a ò jagun mọ́ àwa lọmọ arépo tó dùn síbẹ̀ fàlejò ọmọ arépo tó mọ ṣáká jẹṣu àdídùn bẹ́ẹ̀ tún kì mí ní abónlékojú ìyẹ̀rú ọmọ ọlọ́fà mọ́jọ ńkọ́ dédé ara mi ló ṣe ọ̀rọ̀ sísọ ni mo yàn láàyò èdè pípè lóró mi lágbára akin ọ̀rọ̀ fún gbogbo pèdèpèdè.